ẹ ǹlẹ́ bàbá. Ẹ káàsán. Mo kí yín ṣe ẹ má bínú pé a sọ fún pa ń bọ̀ Yes sir. tí a fi kàn yín lára. Yes sir. Ẹ jọ̀ọ́ ẹ bá ní sọ̀rọ̀ yín fún gbogbo ènìyàn tó ń wò wá. Ẹ ṣé. Orúkọ tèmi ni Lukman Adéwálé Bámigbọ́lá tí gbogbo àwọn èèyàn mọ̀ sí Baba Lab ní Ṣógóyè. Lukman Adéwálé Bámigbọ́lá. Ẹ kú àgbà. Yes sir. Ẹ ra o. Yes sir. Ẹ kú bàtà ẹ ṣèwé. Yes sir. Àìwáyé a máa ṣèwé. Bẹ́ẹ̀ni. Ẹni tó bá ṣèwé náà ní dàgbà. Bẹ́ẹ̀ni. Mo kí yín gan lọ́pọ̀lọpọ̀. Yes sir. Ẹni tó sún wa dọ́dọ̀ yín nílé ayé tá a wáyé ìwà bí pọ̀. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ń wà bí wọ́n ti wúrí. Wọ́n wá wò pé àwọn ò ní ṣerú ẹ̀ mọ́ wọn kú ń bẹ. Àwọn kan sì ń bẹ wọ́n ti wúrí. Wọ́n sì tún wà ń bí pé wọ́n tún wà bí ẹ̀ náà ti dì sẹ́yìn. Bẹ́ẹ̀ni. Léyìí tí Ọlọ́run ò rẹ̀ nífẹ̀ẹ́ sí. Ṣùgbọ́n àti sòdodo náà ni wàhálà. Ẹnìkan bẹ wọ́n pè ní Káyọ̀dé Williams. Ògbójú olè ni. Ó ti pààyàn rí. Ó ti tó wàhálà rí. Ọ̀sẹ̀ ẹni tó mọ̀ ọ́. Ẹni kò rí mú. Fúnra ara wọn ni wọ́n wá jẹ́wọ́ ara wọn. Ìránṣẹ́ Ọlọ́run ni wọ́n lé ní. Ìyẹn ni pé ìgbà ìmọ̀ tí wọn ò dá kankan mọ̀ nígbà náà ni wọ́n hùwà tí wọ́n hù. Ẹ̀yin gẹ́gẹ́ bí ẹnìkan ǹjẹ́ ní àwọn nǹkan ìgbà ìmọ̀ kan tẹ́ wò. Ẹgbẹ́ tẹ bá wò sùn tíyàwó àbọ̀mọ̀ àbọ̀ rẹ̀ bá ń bí pé kí ló dé tẹ́pẹ́ ibi tẹ́ ẹ ṣeun ńlẹ̀ ń dárò tẹ́ mí kalẹ̀ ń hùn. Ẹ̀ náà ń bẹ fáwọn àyíká gbọ́. Ẹ ṣeun atọ́kùn. Ìgbà ìmọ̀ tí awùní wà ó pọ̀ lóríṣiríṣi o tó jẹ́ pé nísìnyí tá à ń rántí à ń wòye pé èèyàn gbọ́dọ̀ dánrú ẹ̀ wò lásìkò yìí. Béèyàn bá dánrú ẹ̀ wò nígbà tó mọ̀ yìí àbí tó ti dàgbà tó ti lọ́gbọ́n ìmọ̀ àtòye ó ṣeé ṣe kó mú lọ ẹ̀wọ̀n. Ewu wa lẹ́sẹ̀. Ẹ ṣeun. Ó pọ̀ lóríṣiríṣi ṣùgbọ́n ẹ jẹ́ mú bíi méjì wá. Lákọ̀ọ́kọ́ nígbà mo wà ń kéke ìyá mi ó jẹ́ nìkan tí ó ní ṣéǹjì lọ díẹ̀ nítorí aṣọ ní ń tà. Dídá àwọn lówó díẹ̀. Dídá wọn máa ń gbà káàkiri. Èwo ní jẹ́ dídá? Ẹ ṣeun. Àwọn tí wọ́n máa ń ta nǹkan fún àwọn èèyàn káàkiri àdúgbò. Bí àwọn Ìjẹ̀ṣà ṣe máa ń ṣoṣo máa lọ. Tán bá ti wá ta. Wọ́n máa ta ọjà káàkiri. Tán bá ti tà wọ́n wà fún wọn níbi tán bá ta nǹkan láyé ìgbà náà bó bá jẹ́ pé pọ́n márùn-ún náà ta nǹkan fún yàn bó lè jábọ́ ni ó lè jáṣọ ni ó lè jẹ́ bàtà ni ètò ńkálùkù bá ti bẹ̀ wọ́n ni wọ́n bá ra wà látọjà. Wọ́n wàá san bíi sílè méjì wọ́n kọ sanlẹ̀ wọ́n á máa san yòókù ní bíi sísì lójoojúmọ́. Díẹ̀díẹ̀ tó wó fi pẹ́. èyí ò náà ń pè ní dídá. Tó. Ní tíyà mi bá ti wá kiri lọ wọ́n lọ gbà àwọn owó yẹn ilé sílé ojúlé sójúlé àdúgbò sádùúgbò bí ẹ ṣe ń tajà yẹn nù nígbà náà. Tán bá ti wá dé tó bá ti dalẹ́ tán tí gbogbo wa ti wọlé sùn nítorí bí wọ́n bá fẹ́ kiri lọ yóò tó bí aago 4 tí gbogbo èèyàn ó ti tajà láàárọ̀ tí wọ́n ó ti lówó lọ́wọ́ kí wọ́n ó lè rówó pa. Màmá mà gbọ́n kọ́ àkókò tí wọ́n rówó lọ́dọ̀ oníbàárà tí wọ́n tó ń kálukú náà ti lówó lọ. Tán bá ti wá dé wọ́n jí wa a lè ti jẹun gbà míì gan kó ti tó bí aago 9 a lè ti sùn gbà míì wọ́n jí wa wọ́n wà ẹ bá ń kawó yìí o. Àwa náà là bá wọn kà á èmi àtàwọn àbúrò mi tá bá ti wá bá wọn kà á. Ìgbànú tán sì máa ń lò ńgbà náà ìgbànú tí wọ́n máa ń tọwọ́ bọ̀ tí wọ́n máa ń yí mọ́ra báyìí ni kò tí ì sí pọ́ọ̀sì ńgbà náà kì í ṣe eléyìí tán ń tọwọ́ bọ̀ lójú ara ń sìn gan. ẹ̀tọ́ ìbòsẹ́ àwọn ti wọ́n fi bílẹ̀ wọ́lẹ́ẹ̀tì sí. àwọn ohun ètí ìlú gbanú iyún gbà náà ìgbànú olóbìrípo tó jẹ́ pé wọ́n ó ti owó bọnú ẹ̀ wọ́n wà tọwọ́ bọ̀ ọ́. tí wọ́n dùn sáàrin lọ́nà kún tó so pa. wọ́n tó so iná ń lò ńgbà náà wọ́n bá ti wá káwó nǹkan wọ́n ti gbà lọ́wọ́ gbogbo wa iye tó ń kálukú bá kà wọ́n ti kó inú ìgbà náà wọ́n ti kó pamọ́. tílẹ̀ bá wa ti mọ́ láàárọ̀ tá a ti ń lọ léèwé inú ìgbà náà wọ́n ti fún wa lówó. èmi sì wàá máa ń padà
láti ẹnu ọ̀nà ilé tàbí tí mo bá ti ṣe bí ẹni pé mo lọ skul o ń tún padà wàá mú lára owó òun wọn ò sì mọ̀ wọn ì mọ̀ ó wá dijọ́ náà wọ́n ti lọ wẹ̀. ẹ túbà nù ẹ tọ́ bọ̀ ń tọ́ bọ̀ ní mọ̀ owó owó kílẹ̀ ń fowó rà. ìpápánu náà lọ́mọdé máa ń fowó rà. ìpápánu bíi kíní wà ńgbà náà tó gbòde kan gbà yẹn. ẹ ṣeun bá mi sọkò kílẹ̀ ń jẹ́ bá àwọn kúlíkúlí tó máa ń lé kándíhùn àti ẹja díndín. ìyá kan wà lọ́nà skul wa ńgbà náà skul wo nu. ICC practicing school ẹlẹ́jẹ̀ tó wà ní òkè bọ́là ní NTC road lẹ́gbẹ̀ẹ́ NTC ó pààlà pẹ̀lú NTC ní nta ẹja dín owó tẹ ẹ bá jí nínú ìgbà náà ya yín iná ẹ̀yin lọ bẹ̀rẹ̀ jáde. láfíra tá a bá ti ń ti skul bọ̀ lọ́sàn-án nítorí ọ̀sán náà lánàá. ó dùn mọ́ ẹ̀rí mú. ọba dìjọ́ náà bí wọ́n ti mọ̀ tẹ́lẹ̀ ni o bí wọ́n gbàgbé nǹkan kan tán fẹ́ mú ni o nítorí gbogbo wa ti lọ skul èmi ti padà wọlé mo ti ń mówó. olè tẹ́ ẹ máa fẹ́ jà ẹ ti wá jà kò lóko méjì. bí wọ́n ṣe wọlé nù wọ́n bá bá mi ibi tí mo ti túgbà náà tí mo ti mú owó gan-an. bí wọ́n ṣe wọlé báyìí wọ́n ní lúkú kí ló tún wá ṣe inú ilé padà. mo ní mo gbàgbé nǹkan ni mo gbàgbé ìwé mi kan tí mo ní wọ́n ní ìwé ọ̀hún dà wọ́n sáré ìwé lọ́ọ̀ mi wọ́n bá wọlé rárá wọ́n bá rí owó ara wọn tó ti jábọ́ lẹ̀. ara wọn sílẹ̀sílẹ̀ nígbà náà. ó ti jábọ́. ó ti jábọ́. ní tí mo dì í bẹ̀ kí n tó pọ̀. nítorí nígbà náà half kọ́bọ̀ ìpínlẹ kọ́bọ̀ kan kọ́bọ̀ méjì àbọ̀ tọrọ sísì wà sílẹ̀ kan wà wọ́n bá rí àwọn owó ńlẹ̀ wọ́n bá tá ń dowó lẹ̀ wọ́n bá wá wó gbanu wọn wọ́n rí pé ìyìnsó bí wọ́n olè sọ bó ní ìṣẹ̀lẹ̀ Júdásì ò jìyà láyé ọjọ́ sí o. wọn náà yín. ìyá mi le pọ̀ àtọrógùn ìlè lọ léèwé ìjọ náà wọ́n nà mí débi pé àtijọ́ náà mo ti jáwọ́ pé kìíní yìí ọ̀dà. ǹjẹ́ wọ́n fi ọ̀rọ̀ yín sun bàbá tó bí yín. bàbá mi ti kú tipẹ́ mọ́ mi nìkan ló tọ́jú wa ìyá mi nìkan ló tọ́jú wa. wọ́n á da ìyá tó ń jálàmbá kíkẹ́ tó máa wá dá ń gbèsè nígbà náà. ìgbà ìmọ̀ náà la ẹlẹ́pẹ́. ìgbà ìmọ̀ ní àbójú kòkòrò tó hàn ilé ìmọ̀ tẹ́. ìgbà ìmọ̀ lẹ́pẹ́. dẹ́ndẹ́n tó ń bẹ lójú yín. ṣé rí gbogbo ọmọdé. ẹ má sọ gbogbo ọmọdé tẹ́yìn tẹ́ ẹ sí ń gbà náà làwọn mọ̀. o lè ní wọn tẹ́ ẹ sẹ́wọ̀n. iná ni mo fi wá jáwọ́ ńbẹ́ pé ìwà yìí ò dáa. ṣé lẹ́yìn ìgbà yẹn ẹ jí nǹkan mi mọ̀. ǹjẹ́ àlè lápá kankan lára yín tẹ̀lé ibi sàpẹ́rẹ́ pé wọ́n níbi tí wọ́n ti nà mí àpá rẹ̀ wà bí báyìí. ó wà lẹ́yìn mi o. ẹ má bọ̀rọ̀ alẹ́ ni ẹ má bọ̀rọ̀ alẹ́. ó wà lẹ́yìn mi. ẹ má bọ̀rọ̀ alẹ́. nítorí àtìgbálẹ̀ àtorógùn ètòwọ́ wọn bá bà ní. ẹyọ kan náà ni ẹni. mo tún ní mi. ẹ ṣáà wo àwọn èèyàn fẹ́ mọ̀. ìgbà ìmọ̀ kejì tí mo fẹ́ káwọn ará ilé tó fi kẹ́kọ̀ọ́ àwọn kékeré náà ni ṣùgbọ́n máa ti tó bí ọmọ ọdún 12 sí 13 ń gbà náà. ẹ̀gbọ́n mi kan ó wá wà ní iléèwé gíga. kí ló kọ wọn. ó wà ní Switzerland báyìí Ibrahim. wọ́n máa ń gbé girlfriend wọn wálé tán bá ti ní holiday wọ́n máa ń gbé girlfriend wọn nítorí boarding school wọn wà wọ́n máa ń gbé girlfriend wọn wálé. ẹ sọ̀rọ̀ sókè wọn. wọ́n wá dọdún náà wọ́n wá gbé girlfriend wọn yẹn wálé ibi tán ti jọ wà nù yàrá nítorí yàrá bàbá wa pálọ̀ àti rúmà ẹ mọ̀ bí rúmà ń pálọ̀ tó yẹ pé ilẹ̀kùn kan wà láàrin méjì. bẹ́ẹ̀ni. tó bá ti kúrò ní pálọ̀. ẹ ṣe àárín ẹ wà wọnú yàrá. ṣe mọ̀ pé láàrin pásẹ́jì náà ilẹ̀kùn míì tó máa ń wà téèyàn ọba wọ yàrá bẹ́ẹ̀ni. àwọn ti gba nítorí àwa ń ṣeré ń pálọ̀ ni èmi àtàwọn àbúrò mi bọ̀dá mi àti ìyá girlfriend rẹ̀ wọ́n wá gba ẹnu ọ̀nà ti pásẹ́jì wọ́n gbà wọ yàrá bàbá mi wọ́n ti ń ṣeré ìfẹ́ lọ. ewu ń tiẹ̀ bàbá wọ́n ti ń ṣeré ìfẹ́ ọmọdé ni. ọmọdé tó ti ń lọ. mo bá aṣá ń gbọ́ gbùrùgbùrùgbùrùgbùrù níbi ẹ mọ̀ pé gbogbo ilẹ̀kùn tí wọ́n sì máa ń ṣe ń gbà náà union key iná máa ń lò tó jẹ́ pé tí wọ́n bá yọjú nínú ohun èèyàn máa rí
n tí ń ṣẹlẹ̀ fíntífíntín. ọmọ burúkú náà ni máa wá wò kọ́kọ́rọ́ káàkiri. Oh God. mo wá ń wò wọ́n bí mo ṣe ń wò wọ́n àṣàrà mi ti ń kàlẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe kí náà ṣe ẹ má sọ. wọ́n ti ń ṣeré ìfẹ́ ni. Ọlọ́run ṣeré ìfẹ́ ni. ọmọ èké ara rẹ̀ ń gbé pẹ́pẹ́ lọ́mọ ọdún 13. èmi náà ṣáà ń wo ike. ọyọ wọn kó gìbò yín ni. àṣebọ̀dá mi wọ́n ti mọ̀ pé ẹnìkan wọ́n ilẹ̀kùn mí. bí a ṣe bọ́ ọ̀tá láti ibi tán tí wọ́n gba ẹnu ọ̀nà. bàbá ń gbà wọ́n ti ṣeré dáàyè kan tán. wọ́n ti ṣeré dáàyè kan tán. wọ́n ti mú tí wọ́n mu wọ́n ti bọ́ tí wọ́n bọ̀. wọ́n ti mú tí wọ́n mu. bàbá wa yọ kẹ́lẹ́kẹ́lẹ́. ẹ̀pà náà ojúngbà náà ní tẹ́lẹ̀ fi mọ̀ pé wọ́n ti kó. ó tiẹ̀ ti dùn mọ́ mi tẹ́mi náà ti ń wò wọ́n yí pé kí n náà kẹ̀kẹ́. wọ́n bá mi bí tí mo ṣáà ti ń wo ihò ilẹ̀kùn. kábíyèsí. wọ́n nà mí débi pé. ṣé ẹ̀gbọ́n yìí tó obìnrin gbé ńgbà náà. wọ́n ti tóbi gbé. ṣùgbọ́n wọ́n máa ń yọ ọgbẹ́ wálé náà ni. wọ́n máa ń yọ ọgbẹ́ wálé ni. ẹ̀yin tẹ̀ ń yọjú ń kọ́kọ́rọ́ àtẹ̀ntí tí ń yọ obìnrin gbé kankan náà jọ ni. wọ́n nà mí débi pé wọ́n tó láwọn sọ fún bàmí ńgbà tó yé bàbá dé. kí ni wọ́n sọ fún bàbá tí wọ́n bá bàbá ní pọ́pọ́. wípé mò ń yọjú àwọn láti ibi. kí ni àwọn ń ṣe lẹ́yìn tí èdè tó mú ìgbé wálé. ṣe mọ̀ pé ìbẹ̀rù wípé èyí tèmi ṣe èmi ti mọ̀ pé kódà wọn ò gbọ́dọ̀ káyàn mọ́ bẹ́ẹ̀. ẹrú bẹ́ẹ̀ ṣe àdàgbà tó ní ẹ̀sìn ọ̀rẹ́ yín tàbí ẹni bàbá mọ́ ọ̀rẹ́ yín tàbí ẹnìkan tẹ́jọ́ ń gbé tẹ́nàntì kan tàbí tẹ́ gbà lé tẹ́ bá ń gbọ́ tí bẹ́ẹ̀ di olóko tó dún ẹ yọjú nù kọ́kọ́rọ́. ẹran kí làwa náà wá tí ì jẹ kí lèèyàn tó fẹ́ fi èèyàn ṣe mọ́. kí lẹ́yìn wàá sọ fáwọn ọ̀dọ́ ọ̀sìn bí méjèèjì tẹ̀sẹ̀ ẹ jí owó màmá inú gbànú ẹni ẹ yọjú nù kọ́kọ́rọ́ fẹ́ ní ṣeré ìfẹ́ tọ́jẹ́ gbà yín torí ìkíni ẹ sọ fún ọmọ. ẹ̀yin ọ̀dọ́ àsìkò yìí ẹ̀yin èèyàn wa tẹ́ ń gbọ́ wa tẹ́ sì ń wò wá nílé lórí ìta àkọ́kọ́ wọn tí wọn ò bá fi ọwọ́ èèyàn lé àwọn òbí èèyàn ọ̀gá èèyàn ẹ̀gbọ́n èèyàn àbúrò èèyàn tí ì bá ti ṣe tèèyàn tí wọn ò fi ọwọ́ èèyàn lé pé mú kinní àbí gba kinní yìí ẹ má jẹ́ ọmọ ẹjọ́ wa lójú nǹkan bá fún yàn ìní ẹjọ́ tẹ́ wa lọ́rùn ọwọ́ tán fún wa lọ léèwé ńgbà náà ó kú tó wà ná ṣùgbọ́n jẹkújẹ àti ràkúrà tààrà mẹ́ẹ̀kẹ́ sọ́sìnkìn ẹjọ́ orí ẹja náà ní gbogbo ntẹ́ bá a tó délé àátọ̀gbó oúnjẹ tá a jẹ lájẹ tì. lórí ìyún ǹjẹ́ ẹrẹ́ni tó jẹ́ náà tẹ́ ẹjọ́ kọ́wọ́ ṣàyé ńgbà náà tẹ́ pé ó jalè tí wọ́n sì mú nínú àwọn ọ̀rẹ́ yín tàbí àwọn ọmọ àdúgbò tẹ́ mọ̀ pé tẹ́ pé òun tiẹ̀ kọ́ gbọ́ràn. èèyàn ò lè ṣe kọ́ mọ̀ rí oníwà bú. lára àwọn tí wọn ò gbọ́ràn tó jẹ́ pé ìwà wọn ọba wọn dàgbà ládùúgbò tí mo mọ̀. tó dolè wọ́n ti ń bọ̀ lẹ́wọ̀n lẹ́ẹ̀kínní lẹ́ẹ̀kejì wọ́n pàpàpá ni. ọkẹ́ ló kọ́ ọ́rú àwọn. kò lóko méjì tó lè lọ. àwọn olùkọ́ kàtà ń jẹ́ ládùúgbò. kàndóso wọn ń pè. kàndóso náà sóòkọ náà nù sóòkọ kiri náà kàndóso. kàndóso wọn ń pè. olè náà ní sáwọn láti sùkúù láti gba kékeré. láti ẹnjọ ẹni tó bá ti wá ń ṣe láti kékeré tí ò jẹ́wọ́. bẹ́ẹ̀ náà bá ṣe dànù. tó wáyé pé màmá yóò nà ẹ́. èyí ni a sọ fún ọmọ ẹ̀ fún jáwọ́ ń bẹ ọjọ́ gbogbo tó lé ọjọ́ kan tó lóhùn gbogbo ẹni tó bá ti ń ṣe bẹ́ẹ̀ ọjà wọ́n ń bẹ. ẹ ṣe fún àkókò tí ẹ tẹ ní tí ẹ fi bá wa dá sí ọ̀rọ̀ ìgbà ìmọ̀ mo dẹ̀ kí ẹ̀yin tí ẹ̀ ń wà náà fún àkókò tẹ filẹ̀ pẹ̀lú dátà yín tẹ lò tẹ fi gbọ́ tán tẹ bá rí lè ẹ bá ní pín káàkiri ẹ pín pọ́n méke ẹ pín fàgbàlagbà ẹ jẹ́ káwọn ọ̀dọ́ wò ó àwọn àti ẹ̀ máa wọ̀ pé aṣèrù nǹkan bẹ́ẹ̀ lè wà kí ẹ máa jí ẹran jẹ́ máa jí ìkàjẹ́ kí wọ́n máa sọ̀nbi táyé lajú dé no ìwà àbàjẹ́ pátápátá gbà ní nítorí máa ń pè ní olè ni ibi tí àgbèrè panṣágà títí bẹ̀rẹ̀ náà ni à ń yọjú nu owó kọ́kọ́rọ́ wo ẹlòmíì bàbá àtìyá rẹ̀ ní máa yọjú wo kọ́kọ́rọ́ pẹ̀lú wọn bàbá àtìyá bá wà nù yàrá yóò máa yọjú lálẹ́ lọ́wọ́ máa yọjú wo eré ìtẹ́jú bàbá àtìyá rẹ̀ ń ṣe ó ti rí òwò bàbá àti ẹ̀gbọ́n pé yóò rí òwò yẹ ńgbà tó wà nígbà tí mo yàn lọ́pọ̀ gbọ́n nígbà tí dàgbà pọ̀ ẹ kó rí òwò bàbá àtìyá ẹ̀
ègún ni ká tó wá sọ pé àwa ń wò bàtà ń ṣeré ìfẹ́ lọ́wọ́ kọjá bí jẹ́ a tún máa pàdé ní ọ̀la lágbára ọlọ́run ọba. Gbóyèga Lawal TV òun náà lẹ̀ ń wò látàárọ̀. Olóyè Báńgbọ́lá Adéwálé Lukman Abala Àbúnṣógóyè àwọn ní àlejò wa tá a ti ń wò látàárọ̀ títí àkókò ọ̀hún ìgbà àmọ́ tiẹ̀ náà à ń bá a bá ọ.